kí ló mọ́rọ̀ ọ̀dàlẹ̀ wá ọ̀rọ̀ obìnrin ni láàrin tani àti tani láàrin Ògògó àti Yínká Quadri ẹ máa gbọ́ wìnrìnwìnrìn lónìí o wìnrìnwìnrìn ńlẹ́nu àkàndá àwé kòǹkò ẹ̀ tí gbọ́ nǹkan kan. bóò ló ṣe ṣẹlẹ̀ ṣe mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ nípa Odunfa Cancus Odunfa produce àwọn stars tó pọ̀ in fact nígbà tó ń sọ̀rọ̀ yẹn ni mo tó mọ̀ pé Odunfa ni Lálùdé ti jáde ni mo tó mọ̀ pé Odunfa náà ni lórúkọ ẹ̀ olóògbé Àlàdé Arómiré ti jáde àmọ́ àwọn míì so obìnrin tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ òun náà ni Ìrètí ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń wò mí wọ́n máa dá Ìrètí mọ̀ wípé ọdún fani Ìrètí náà wà ṣùgbọ́n níwájú Ọlọ́run àti ènìyàn bó tiẹ̀ jẹ́ pé kò sí social media lọ́dún náà lọ́hùn láyé ìgbà náà ẹni tí èmi àti ń lérò wípé ó ń fẹ́ Ìrètí Ògògó ni torí bọ́n bá jọ fẹ́ ṣeré papọ̀ Ògògó àti Ìrètí náà máa ń pè àpapọ̀ and they always made perfect husband and wife nínú eré so meanwhile àṣé àwọn ẹbí Ìrètí àwọn ẹ̀gbọ́n Ìrètí wọ́n ti ń ní lọ́kàn wípé àwọn èèyàn yìí tí wọ́n jọ ń ṣeré papọ̀ wọ́n perfect gan kí wọ́n kújọ mọ́ fẹ́ra wọn ṣùgbọ́n kó tó dàsìkò gbà náà ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ ókè ẹnìkan sọ̀rọ̀ legal wife ń bì í nwa mẹ́ni tí wọ́n bá wí tán ń pè ní legal wife alẹ́ẹ̀kan náà mo fẹ́ sọ̀rọ̀ nípa mo mọ ibi tí mo bá ọ̀rọ̀ Ìrètí dé o mo fẹ́ sọ̀rọ̀ nípa second wife Taiwo Hassan Ogogo because mi fẹ́ rólé apá kan dá kan sí a ti sọ̀rọ̀ nípa ìyàwó ẹ̀ Àjọkẹ́ tí ṣèyálé lánàá Taibat ni ìyàwó kejì Taibat Taiwo pápápá second wife of veteran actor Ogogo Taibat Taiwo is known to the Nigerian public primarily through a marriage to veteran Yoruba actor Taiwo Hassan, popularly known as Ogogo. Unlike her husband, gẹ́gẹ́ bí tàkọ́kọ́, àwọn méjèèjì wọn ò gbéra wọn sí public. Unlike her husband, who has spent decades in the public eye through his work in Yoruba language cinema, Taibat has largely maintained a relatively private life. Her public profile has therefore been shaped more by her family life than by an independent career in entertainment. Married to Hassan, Taiwo Hassan is one of the recognized veterans of the Yoruba film industry. He began acting in the early 1980s and went on to establish himself as one of the Nollywood familiar faces. Taibat became his second wife after his marriage to Àjọkẹ́ Taiwo, who is also known publicly as Ìyá Jésù. Reports describe Àjọkẹ́ as a Christian, while Taibat and Taiwo Hassan are Muslims. The family story attracted public attention, partly because of the different religious backgrounds of the two wives. Despite this difference, reports have described the relationship between the women as peaceful, with Taibat showing respect toward the older wife. Merely looking at Ogogo, ṣẹ́rí ẹ̀bùn ni wọ́n fi ń control ilé pẹ̀lú obìnrin méjì mẹ́ta mẹ́rin àti jù bẹ́ẹ̀ lọ. Problem máa ń wà nínú polygamous family lọ́pọ̀ ọgbà. Àwọn èèyàn míì máa ń rò pé torí ọwọ́ obìnrin ló ti ń wá, máa ń sọ fún wọn wípé ọwọ́ ọkùnrin ni. Ní bá sọ lọ tán bá sọ bọ̀ náà máa sọ pé ọwọ́ ọkùnrin ni. So tó bá ti rógògó wàá rí i pé ó ní peaceful life
èèyàn tó bá ti ní peaceful life àwọn obìnrin fi lọ́kàn balẹ̀ ni o. àgàgà tó bá ti jóbìnrin méjì tó bá ti rí èèyàn tó lè rẹ́rìn ní gboro ọkùnrin tó lè rẹ́rìn ní gboro àwọn ìyàwó ẹ̀ fi lọ́kàn balẹ̀ ni. tó bá jó níyàwó méjì àbí jù bẹ́ẹ̀ lọ ó ní fọkànbalẹ̀ láti lé ni o. bí ó bá ní fọkànbalẹ̀ láti lé ojú ẹ̀ lẹ́ẹ̀tì mọ̀ pé nǹkan ṣe ẹ máa béèrè lọ́wọ́ ẹ̀ gbogbo gbà ni iṣẹ́ ò sí nǹkan kan o. So a mother and family woman, Taibat and Taiwo Hassan have children together. Public reports have identified their sons as Fuad, Alade Taiwo, and Khalid Ayinde Taiwo. Together with the children from Taiwo Hassan's first marriage, the family has attracted occasional attention from the Nigerian entertainment press. However, Taibat herself has generally remained away from the spotlight. There is considerably less reliable public information about her personal background than there is about her husband. Life away from cameras. One of the interesting things about Taibat's story is how different it is from the highly public nature of her husband's career. For decades, Taiwo Hassan has appeared in numerous Yoruba films and has become a recognizable figure in Nigeria popular culture. Taibat, meanwhile, has largely occupied a quieter role within the family. Her occasional appearances in photographs with her husband and other members of the family have offered glimpses into their private life, but she has not pursued the same level of public validity, visibility, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So Àjọkẹ́ ni ìyàwó àkọ́kọ́, ìyá Jésù, Taibat ni ìyàwó ẹ̀kejì. Pápápá n fẹ́ lò jù ìṣẹ́jú mẹ́wàá lọ mọ́. Pápápá. So now wọ́n ti jọ ṣe ìrìn àjò wọn. Majority àwọn tó sọ̀rọ̀ ńgbà náà tán tako Yínká Quadri wọ́n padà kúrò l'Odunfa. Ńlá fi sọ wípé igi tó bá òsè nígbó àtèyí tí òsè bá nígbó wọ́n máa ń padà fi òsè sígbó ni. Àwọn tí ìbá tú ọ̀rẹ́ wọn ká, tí ìbá dá ọ̀rẹ́ wọn láàmú, tí ìbá fìtínà ọ̀rẹ́ wọn, wọ́n tètè yọ̀ǹda wọn, wọ́n bá tiwọn lọ. Ìyẹn jẹ́ kán láǹfààní àti build Odunfa. Bọ́n ṣe wá wà ń bẹ̀ òun, wọ́n wá build ọ̀pọ̀lọpọ̀ stars lọ́kùnrin àti lóbìnrin, lára wọn ni Ìrètí wà. Now Ogogo gangan ni wọ́n mú Ìrètí wá fún. Láyé ìgbà náà kò sí fóònù, wọ́n ti mú Ìrètí wá òun wálé. Mọ̀ pé àwọn èèyàn tó bá rá àwọn èèyàn tó ń ṣe tíátà tó ń ṣe stage nǹkan pé ó sì wèmí náà kí n máa ṣeré orí ìtàgé mo lẹ́nìkan o, mo láwọn èèyàn kan o. Wọ́n ti mú wálé wá Ogogo wálé bí ẹ̀mẹ́ta bí ẹ̀mẹ́rin tí wọn ò bá. So wọ́n wá ń jíṣẹ́ fún wà pé ọ̀dà náà bọ́ bá dé ẹ̀pẹ́ wá bá mi ní Odunfa yìí. Náà sì mú débẹ̀ wọ́n jọ sọ̀rọ̀. Ẹ má sì mí gbọ́ o, èmi ò sọ wípé Yínká Quadri fẹ́ Ìrètí o, mi ò sọ bẹ́ẹ̀ o. Now ńgbà tí wọ́n sì débẹ̀, Ogogo àti Ìrètí sọ̀rọ̀, Ìrètí lọ, ó wá di pé Ìrètí bẹ̀rẹ̀ sí ní wá lójoojúmọ́. Kí lórí tó fi fẹ́ ṣe tíátà? Ó wù mí ni, mo láìkí ẹ ni, ṣùgbọ́n ẹrù kan tí ń bà mí ń bẹ̀ ṣá. Ó ní pé wọ́n ní wọ́n máa ń fẹ́ra wọn, páwọn oní tíátà yẹn máa ń fẹ́ra wọn. Bálátà bá fẹ́ra wọn ṣé èèwọ̀ ń bẹ ni? Sáwọn aláṣọ ò lè fẹ́ra wọn, sáwọn ọlọ́jà ò lè fẹ́ra wọn, ṣé lọ́ọ̀yà méjì ò lè fẹ́ra wọn ni? Ìwọ tó jókòó èmi tí mò ń bọ́ sọ̀rọ̀ yìí, ó rò pé mi ò tí n bá sọ pé tó o bá wù mí ńkọ́ ṣe mi lè sọ fún ọ pé o wù mí ni. So ọ̀rọ̀ yẹn ti wáyé ńgbà tí wọ́n dẹ̀ sinra wọn bọ́ sísàlẹ̀. According to Ogogo náà ni Alhaji Yínká Quadri ń páàkì ọkọ̀, wọ́n dẹ̀ kíra wọn, wọ́n dẹ̀ introduce Ìrètí sí ní ó alátẹ̀lé wa lélẹ́yìí o. Okay, Ogogo sin Ìrètí síwájú, ó padà wá bá Yínká Quadri pé ọ̀rẹ́ ìwọ tó Ọlọ́run fẹ́ PA tó Ọlọ́run nídìí PA lọ́fíìsì, ó ṣe kúkú máa lo eléyìí ná dìgbà míì tó bá jẹ́ lòmíì ni òun gangan ni ó ti ranjú kankan mọ́. So bó ṣe di pé Ìrètí àti Yínká Quadri, Ìrètí ń bá Yínká Quadri ṣe personal assistant. Now
meanwhile àwọn family Reti Ogogo wọn fẹ́ kó fẹ́ for real. Do you know pẹ̀rù nǹkan bẹ́ẹ̀ lè fàjà láàrin ọ̀rẹ́ méjì míì. Mo cherish friendship àwọn méjèèjì ló mú mi mú topic yẹn wá, ló mú mi mọ́rọ̀ yẹn wá. Now àwọn ẹ̀gbọ́n Ìrètí wọn mind kí Ìrètí ó má bá Yínká Quadri ṣe mọ́, so wọ́n wá bá Ogogo pé kí lẹ̀ ń ṣe ẹ fẹ́ Ìrètí náà ó wọ́n á ní irọ́ o, eré táwọn ń ṣe àwọn ń ṣeré ń tiwọn ní iṣẹ́ làwọn ń ṣe yẹn èkó mọ́rọ̀ fífẹ́ wà ewu kí wàá lọ́ bàdé ńbẹ̀ sọlọ́pàá mú yàn sí ni ńgbà ìsìnkú àwọn ti fọmọ fún yàn kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ ń bá jẹ́ Yorùbá ti mọ̀ túmọ̀ nǹkan tí wọ́n ń sọ àwọn ò tí ì fọmọ fẹ́ nìkan kan o irọ́ aburú ń bi tẹ́ ẹ̀ ti gbọ́dọ̀ fẹ́ sòpò possible mọ́ àmẹ́wàá ọkàn Ogogo ò sí ń bẹ̀ rárá ntí Ogogo rò lọ́kàn ni pé ẹṣin kì í jẹ koríko abẹ́ ọ̀dọ̀ ńlọ́wà tó ti wá kọ́ṣẹ́ ẹ̀tọ́ nǹkan ni yóò tún máa fẹ́ because ó wá kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹ̀ géńdé Ọlọ́run ni arẹwà obìnrin ni yóò dùn ó lé lọ́rùn ni o. So now bó bá jẹ́ bòmíì irú onítọ̀hún yóò sọ pé àyè ń ṣerú ẹ̀ náà ká ẹ lè mọ̀ wípé àwọn nǹkan ń bẹ tó yẹ kó dìjà láàrin àwọn méjèèjì ṣùgbọ́n kò sí. I want you to listen to this to pick some valuable information nípa ìrìnàjò Yínká Quadri àti Taiwo Hassan Ogogo. Ogogo ti lọ, Yínká Quadri ń bẹ, òun ó dàgbà yóò dògbó, ikú ìpẹta lójú ràn, kò sí tí ó ṣe tí ó sẹ̀mí ẹ̀. But wọ́n ti share ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ pé ń bí ìfọ̀rọ̀wérọ̀ làwọn nǹkan yẹn ti jẹ jáde. Ṣé wọ́n pé interview mi máa ń wà tó jẹ́ pé èèyàn ti lè ṣe ẹgbẹ̀lẹ́gbẹ̀ interview bọ̀ ibẹ̀ yẹn lèyìn ó ti sọ̀rọ̀ gidi. Ó máa ń ní inspiration tí máa ń gbé wá, ó máa ń ní tí máa ń push ẹni yẹn láti wò pé ok ní tí mo ti ń keep láti ẹjọ́ let me just say it. Isbeyu ọmọ Kamarudin àbí mo gbọ́ mo tún fọ́ ọwọ́ Ogogo ni wọ́n bẹ̀ sí. Bàbá ẹ̀ gangan ò sí nígbà tí wọ́n bẹ̀. Ó amaze me. God bless you. Kí n kàn play fídíò yẹn and oyin mama kọ́ mọ́ bínú kó foríjì mi o ẹ̀gbọ́n ẹ má bínú tí n bá play ẹ rí i pé mi ò lo fídíò yẹn gangan voice ẹ̀ náà làwọn èèyàn máa gbọ́. God bless you. lọ́jọ́ tí ọ̀rọ̀ Cancus máa wáyé àwọn Ololufe èmi Aládé Arómiré Lazaka Ajáò Abíọ́dún Ọlánrewájú Fatai Lálùdé ẹ̀rọ nǹkan tó kà yẹn bẹ́ẹ̀ èmi Lazaka Ajáò mo ìdíwọ́ Arómiré Mẹ́fúrẹ́lẹ̀ àti Fatai Lálùdé márùn ẹni tó mú ẹ̀gẹ́ àjáde ní Aládé Arómiré ìlú ká lè fọ́ọ̀mù Cancus náà kátẹ́jọ́ ká mọ̀ pé àwa ìyàwó tá máa jẹ́ máa bára wa ṣe tá máa ṣe ọkàn ni. Wọ́n lè second one is good ìyá ṣe máa ṣe kò ní kankan nù ṣe ọkàn aṣáṣọrọ yẹn briefly lọ́jọ́ ìgbà tó di after the 4th day àti orí fi ṣètọrọ yẹn. ìgbà wọn ti pé mọ ẹ àbẹ ìwé ìṣe pé àwa yẹn èbúté mẹ́ta base ni. ìwà òkè àwọn ìkàkọ̀ ni wọ́n ti àwọn ní í sìn tó bá wà ẹ̀ mọ̀ kó máa lọ sọ́dọ̀ ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ torí pé ó máa lọ sílé. now Aládé máa wá kò sọ́gbọ́n tó bá sì jí náà lọ́jọ́ báyìí ó máa dọ́dọ̀ wá ṣáà ni. lọ́jọ́ tá ìgbà tó lójó kẹta lójó kẹrin àwa same set of people tá a kójọ sọ̀rọ̀ yẹn náà látọ̀ ríra wa. màá ní ọ̀rọ̀ tá a sọ lẹ́jẹ̀rin ẹ jẹ́ ká fìdí ẹ̀ múlẹ̀ pé àìdí àjọ dáa ni o ká ṣètò
ẹnìkan wá sọ̀rọ̀ kan mi ní dárúkọ ó ní ta ló máa wá jẹ olórí.